Ìgbà wo ni àsìkò jọkọ̀? Mi gbọ́. Ìgbà wo ni àsìkò jọkọ̀? Mi gbọ́. Ìgbà wo ni àsìkò jọkọ̀? Oho, ìgbà wo ni àsìkò ìjókòó? Nísìn ni àsìkò ìjókòó. Ó yá, ẹ jókòó. Rárá, àsìkò káńdì kọ́ leléyìí. Àsìkò ìjókòó ni eléyìí. Ẹ jókòó. Ní ìgbà wo ni káńdì? Mo ti gbọ́, màá fún ọ ní káńdì. Káńdì mélòó ló fẹ́? Ẹ dúró lọ́yọ̀ kọ̀ọ̀kan. Adam, pẹ̀lẹ́ o, ọmọ rí bí iyán. Káńdì mélòó ló fẹ́? Pàtẹ́wọ́ fúnra rẹ. Yakub, ọmọ rí bí iyán. Káńdì mélòó ló fẹ́ o? Pàtẹ́wọ́ fúnra rẹ. Ọkùnrin ogun, ọ̀dákẹ́mbẹ̀rí bí ìjà. Ní sùúrù, káńdì mélòó ló fẹ́? Káńdì mélòó ló fẹ́? Mélòó nìyẹn ní Yorùbá? Rárá o. Mi gbọ́? Rárá o. Wọ́n ti ń gbé òrìjó fún. Òrìjó ló gbà, àfẹ́ òrìjó. Yakub, o ti ṣẹ̀ sí òfin ìlú yìí torí pé o sọ òrìjó fún, a máa dá sẹ̀ríà fún. Irú sẹ̀ríà orí ká dá fún ẹ. Bẹ́ẹ̀ ni, lóòótọ́ o sọ mẹ́rin fún, ṣùgbọ́n ní ilẹ̀ Yorùbá ìwà tí òwú yìí ni ó ń jẹ́ ìwà o gbé òrìjó fún. Nítorí ìdí èyí a máa dá sẹ̀ríà fún ẹ. Kamil, Adam, irú sẹ̀ríà wo lẹ fẹ́ ká dá fún Yakub? Mi gbọ́. O ṣe nǹkan kan ṣùgbọ́n o sọ fún Kamil pé mẹ́rin. Bẹ́ẹ̀ ni, nǹkan tó ṣe ni wípé o gbé òrìjó. Nítorí ìdí èyí a máa dá sẹ̀ríà fún ẹ. O ti ń múnú bí mi báyìí, inú ti ń bí mi púpọ̀ jù. Nítorí ìdí èyí o gbé òrìjó àbí o gbé òrìjó? Sọ òdodo ọ̀rọ̀, o gbé òrìjó àbí o gbé òrìjó? O ṣe bẹ́ẹ̀, o tún ti parọ́. Ok, ó dáa. Ibi ni a fi àdàgbà ètò alẹ́ ìrọ̀ sí. Ó yá kí oníkálukú wá gba aládìídùn tó sọ pé òun fẹ́. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀. Ọmọ Yorùbá lèmi o.